nítorí wípé ilé lábọ̀ sinmi oko. Bí ewúrẹ́ bá jẹ lọ, á padà wálé ni. Bí àgùntàn bá jẹ títí, á padà wálé ni. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká gbàgbé ilé. Lénìí ìlú Ìrá la wà, ní ìlú Ọya. Ẹ máa bá wa ká lọ. Kábíyèsí wa aláyélúwà ọba Abdulwahab Oyèwálé Oyètòrò Onírà of Ìrá. Bàbá, kí adé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ kó di òkìní. Bàbá, a kí yín kẹ́ pẹ́, kẹ́ gbó, kẹ́ tọ́. Ìlú ò ní dàrú lórí yín o. Àgbà ládùúrà fún yín. Àwọn alálẹ̀ wọn a máa bá yín ṣe. Ẹlẹ́sìn Mùsùlùmí ni bàbá. Kẹ́mi bàbá gùn. A kú dédé àsìkò yìí o. Ẹ máa wo fọ́nrán tẹ̀ ń wò lójú ìwòran yín yìí. Wọ́n kọ síbẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì, Oya Groove. Oya Source Groove ní ìlú Ìrá. Odò Ọya, ibi tí ó wà lélẹ́yìí. Tá a bá gbọ́ tán bá ní Ọya bínú wọlẹ̀ ní ìlú Ìrá, ó bínú kò bínú, Ọya wọlẹ̀ sí ìlú Ìrá. A kí bàbá wa Ìbà Gani Adams fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí àṣà àti ìṣe Yorùbá kó má bàa parẹ́. À ń rí ọwọ́ wọn níbi Oya Groove yìí ní ọdọọdún. Bàbá, kẹ́mi yín kó gùn. Ibi tí ẹ ń wò yìí, ibẹ̀ ni ojúbọ Ọya. Àgódè tẹ́ ń wò yìí, inú igbó Ọya lẹ̀ ń wò lọ́ọ̀kan. Bẹ́ẹ̀ ni, tẹ́ ẹ bá ti wọlé báyìí, tẹ́ ẹ rìn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ sísàlẹ̀ díẹ̀, ẹ kan odò Ọya, ojúbọ Ọya gangan. Kò kúkú ní sú wa. Ìlú, tá a bá ń sọ̀rọ̀ ìran Yorùbá, tá a bá ti dárúkọ Ọya, sọ pé bí kò tíì pé dandan tá a bá yà ní sọ̀rọ̀ nípa ìran àti ìtàn ilẹ̀ Yorùbá ló yà kù la ò ní dárúkọ Ọya. Gbogbo wa la mọ̀ pé Ọya yìí ìyàwó Ṣàngó ni. Alágbára èèyàn ni. Ìlú Ìrá yìí ni wà ní ìpínlẹ̀ KWARA, ní ìjọba ìbílẹ̀ Ọ̀yún ní Ìrá wà. Ẹ lè ṣe àbẹ̀wò síbẹ̀. Àmọ́ láìpẹ́ yìí, ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yìí ni ó bọ́ síta ní orí ìkànnì yìí ní Facebook. Tẹ́ bá sì tún wò ní YouTube náà, ẹ bá níbẹ̀. Ẹ darapọ̀ mọ́ ìkànnì yìí kẹ́ lè mọ̀ sí nípa ìran Yorùbá àti ìtàn Yorùbá. Ẹ darapọ̀ mọ́ ìkànnì yìí kí ẹ lè láǹfààní láti máa ṣeré ọpọlọ. Àyàn máa lùlù, ẹ tú ìlù tí àyàn bá lù. Ẹni tí ó bá ti gbà á fi ẹ̀bùn tó jọjú á fi ṣe ìfàjẹ lójú ẹsẹ̀. Ẹ darapọ̀ mọ́ ìkànnì wa.